A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Fídíò kan ni mo rí lórí péjì ẹ̀gbọ́n Samuel Oyelami tí ó gba ẹ́ mọ̀ pé Thomas takú ti Jésù. N fẹ́ kí a kọ fídíò yẹn náà torí àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ tó dẹ̀ ní kìmí tí wọ́n sọ bọ̀ máa mú èsì yẹn wá ní ṣísẹ̀ntẹ̀lé. Mo rò pé wa bí wọ́n máa ṣe ń sọ máa mú wá ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ jẹ́ ká lọ fídíò yẹn náà. Ohun tá à ń sọ wọn dá wa lóhùn. Ohun tá a ní kòkò bóbọ̀ kò bọ́ abẹ́rẹ́ ló ń tòwú bọ̀. Wọ́n ní ọ̀gbẹ́ni kan wà tó ń jẹ́ apọ́stù. Ó lọ ń ṣe fídíò fún mi, ó ń táàgì orúkọ mi. Mi ò lè dá lóhùn. Ẹgbẹ́ ẹ̀sùnkọ nìyàn rárá. Àti wípé tẹ bá wò tí ọmọkùnrin náà ṣe ń sọ̀rọ̀, ẹ rí i pé ìjà ẹ̀sìn lòun ń jà. Ìmọ̀ ẹ̀sìn, ìmọ̀ ẹ̀sìn, ìwádìí ẹ̀sìn òun làwa ń ṣe, kì í ṣe ìjà ẹ̀sìn. Ohun tí ò yé wa là ń béèrè. Mi ò àdírẹ́sì ẹ̀ pásánálì, mi ì gbé fọ́tò ẹ̀ rí. Bá a bá dàgbà kọjá bàǹtí onírú ọmọ ẹni là á bọ́ fún. Ṣùgbọ́n lórí mídíà yìí a ní láti jọ fà á tí ò bá yé wa ẹ fi yé wa. Àwọn tí mo béèrè tó bá tẹ̀yẹ̀ pé wọ́n lo lọ́gbọ́n ń bẹ̀ tó fẹ́ dáhùn kò wà bí Yorùbá. Mi dẹ̀ rò pé gbogbo àwọn ọmọ ni wọ́n gbé wá tọ́lẹ̀ Yorùbá. Mo lérò wípé mímú tí wọ́n bá gbé yàn wá tọ́lẹ̀ Yorùbá tó bá ọmọ Yorùbá gbé yóò mọ àgbékalẹ̀ ọ̀rọ̀. Bàbá olórí burúkú ẹlẹ́nu gbàǹgbà olójú kẹràngbọ̀n pray. Ẹ ti mọ̀ wípé eléyìí kò mọ tó ń sọ ọ náà sáfẹ́ pawó lórí mídíà. Nínú fídíò táwọn kọ́ wò yẹn a rí i pé ẹ̀gbọ́n fi ẹ̀hónú hàn lórí tí àpọ́stù kan tó sọ sí wọn. Mi mà àpọ́stù tán rí fáàsì láwọn méjì rí fáàsì náà méjèèjì náà anyway, but anyone tí ò bá jẹ́ náà méjèèjì ó make apologize tó wáyé pé gbólóhùn tí ẹ̀gbọ́n sọ ẹ kó bẹ́ẹ̀ lẹ́yìn sọ torí Islam ò kọ́ wa ní irú nǹkan báyẹn. Kódà Islam fàyè lẹ̀ káwọn sọ̀rọ̀ sí wa, àwọn ò gbọ́dọ̀ dá padà. A gbọ́dọ̀ dá padà. Wọ́n á fàṣìkò yẹn sọ tó wáyé pé bẹ́ẹ̀ wọ́n ṣe sọ o, ẹ̀gbọ́n ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Torí Yorùbá ní Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní wọ́n ilé bú àgbà at least ẹ̀gbọ́n Oyelami sì tán bá bí lọ́mọ wọn á jẹ́gbọ́n yín tó jìnnà gan, tó jìnnà gan, tó jìnnà gan. Ẹ̀gbọ́n ẹ má bínú. Etí ọjọ́ lọ wo nǹkan sọ next. Mo béèrè ẹni Abraham àti Ismaili ló wá kọ́ Kaaba. Then báwo náà ṣe rìn mo náà gbégbà? Báwo náà ṣe dé Mẹ́kà tán fi kọ́ Kaaba? Simple. Wọ́n láwọn ń béèrè ìbéèrè àwa dà sí rough ló wá di ká máa bú àwọn and all that. Èmi kọ́ náà rí fáàsì o, mi mà post on sọ ń bẹ̀ o, ló di pé ká máa bú àwọn kinní kan. Wọ́n níbi táwọn béèrè ni pé bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu wọn pé báwo la ṣe máa sọ pé Abraham àná Ibrahim alayhi salam àti Ismaila ló kọ́ Kaaba. Quran chapter 2
verse 125 to 127 ló sọ bẹ́ẹ̀. Quran chapter 12 to Baqarah verse 125 to 127 lẹ́kẹ̀ẹ́ lọ ká ní o. Ìyẹn 1. 2 tó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀. Ṣé rí àwọn biblical record tá máa ń gbẹ̀mí lé ẹ̀ máa ń jẹ́ kó yé wa pé Bíbélì ṣe Tórà. Tórà ìwé Mósè ni. Tórà, gbogbo Tórà kò tó 10 pages. Èmi ò ní lọ́wọ́ o, bọ́n mo lè ṣá jáde nínú Quran pé Tórà rè, Tórà rè, Tórà rè. Ẹ máa ń béèrè, ẹ ṣe máa ń fi story Bíbélì máa fi compare in tí Allahu sọ. Ọba tó wà ń bẹ̀ lánàá, tó wà ń bẹ̀ lọ́la, tí ò ní kó mi láéláé. Ju story táwọn kankan extract máa ń béèrè Genesis 1:1 ta ló wà ń bẹ̀? Tó ń ọ̀hún ṣáà ti bí Mósè Genesis. Báwo ló ṣe give gbogbo àwọn ọ̀rọ̀ yẹn? Ẹ̀kọ́ ṣe Ọlọ́run dá àwọn ayé rí jújú, Ọlọ́run sọ pé jẹ́ kí omi kí ó máa wà. Ta ló wà ń bẹ̀? We are not told nínú story yẹn pé ẹ̀mí kan ló ń sọ fún Mósè o. Ẹ̀rí pé pattern tó gbé wá pattern story ni. Pattern story láti kọ́ ṣe Ọlọ́run dá àwọn ayé story nìyẹn. Ta ló ń sọ story yẹn fún wa? Ta ló ṣojú ẹ̀ ńgbà yẹn? Ní tó máa jù padà sẹ́mi náà ni pé kò ṣojú ànábì o. Allahu tó ṣojú ẹ̀ tó jẹ́ ọba tó dá sánmọ̀ àti ilẹ̀ ló ń ròyìn fánábì. Ṣé àpọ́n rẹ̀ ni ròyìn fún? Ta ló ròyìn fẹ́ni tó kọ̀ yẹn lẹ̀? That's the question. Tí wọ́n sì bí Mósè. Gbogbo tó ṣe ní Genesis bá ń bá Mósè mọ́ nímọ̀ nípa ẹ̀. Ààrẹ lákọọ́lẹ̀ pé Mósè lọ́lọ́run ló sọ fóun. Ṣé mọ́mọ́ tẹ́ ń sọ pé Ọlọ́run sọ fóun nínú Kùránì? Ṣé Mósè sọ pé Ọlọ́run sọ gbogbo sórí ìtẹ́ kọ́ ní Genesis chapter 1 débi tó Genesis pọ̀ gan gidi gan ni o. Verse 50 kíní kan ló dé. Genesis chapter 1 to chapter 50 plus ló dé. Gbogbo tó ń kọ ẹ kò Mósè ò mọ̀ nípa ẹ̀. Ibẹ̀ náà ni wọ́n ti gbé story yẹn wá. Bẹ́ẹ̀ ṣe máa sọ pé Ábúráhámù ni ó kọ́ Kàábà. Báwo ni ìrìnàjò Ábúráhámù gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ̀gbọ́n béèrè lọ́wọ́ wa? UR bí Báíbù ṣe gbé wá ni Ábúráhámù ń gbé kó tó di pé ó move out kó ní UR lọ sí Haran. UR yẹn present day Iraq ni o, southern Iraq tó ń pè ní Baghdad. Ibẹ̀ ni Ábúráhámù gbé. Nígbà tó kúrò ní Baghdad ní southern Iraq ó wá lọ sí Haran. Ẹ máa bó ṣe mú ẹwọn movement yẹn o. Ẹ̀yin náà lọ gọ́gù ẹ̀. Distance tó wà ní láàárín Baghdad àti Turkey, Haran. Tí lákàyè ọ̀bá gbé tó, ẹja lọ gọ́gù ẹ̀ pé ǹjẹ́ èèyàn lè rìn láti Haran, Iraki títí wá rìn dé Turkey. Ibi tó wìn Turkey lẹ́nìí. Haran tó wìn Turkey. Tí èèyàn lè rìn débẹ̀. Ṣẹ́gun tẹ́ ń wò ní pé láti ìbẹ̀rẹ̀ máa rìn, ẹ̀rí pé rìn yẹn ti ń súnmọ́ bọ̀. Láti Haran yẹn present day Turkey ló ti move lọ sí Canaan land. Canaan land yẹn ló ti fẹ́ yàwó, ló ti bẹ̀rẹ̀ sí ṣàbíamọ́. Ṣàgbógbá Egypt kọjá tó ti fún ní Agai. Ṣe pé ẹ̀gọ́ distance lọ láàrin Egypt àti Saudi. Arabian Peninsula ní gbogbo bẹ̀ yẹn. Kí lẹ́ ń dààmú ara yín sí? Ó easy gan now.
ibi tó dẹ̀ ń pè ní Canaan nìyẹn present day Canaan Palestine ni Palestine region ní Middle East so gbóbẹ̀ yẹn ó lọ́mọ́ra wọn ni so easy fún Abrahamu àti Ismaila kan lọ sí Mọ́kà ṣóyé ìyẹn clear. Ẹ tó wo eléyìí. Abraham ò fojú kan Ismail mọ́ tá a fi mú Isaki lọ pa ẹran. Ẹ̀sìn claim wípé Ismaila ni a pa fún iléyá. Alfa báwo ló ṣe rí bẹ́ẹ̀? Ẹ ṣàlàyé fún wa. Ẹ̀gbọ́n sọ pé Abraham ò fojú kan bẹ́ẹ̀ ṣe wo tó ń sìn Abraham ò fojú kan Ismaila tó fi lọ fẹ́ pa Isaki bàbíríkálẹ̀ ń tẹ̀sán ò rí bẹ́ẹ̀ náà ẹ̀gbọ́n nǹkan tẹ̀sán ò rí bẹ́ẹ̀ o. Abrahamu àti Ismaila lẹ́yìn tí wọ́n parí Kàábà tán wọ́n padà wá sí Palestine kó lè yé yín ṣe nígbà tí Sarah kú ní Genesis chapter 25 láti verse 1 Abrahamu fẹ́yàwó mi tán pé Ketura ó fẹ́yàwó ni o ní Ṣùlọ́kà bó tilẹ̀ jẹ́ pé ní verse 6 wọ́n sọ pé àwọn ọmọ àlè tí Abrahamu bí can you imagine bàbá àgbàgbọ́ ó lọ́mọ àlè 25 verse 6 nìyẹn wà ọmọ àlè ni àwọn ọmọ tí Ketura bí fún Abrahamu mi ò contend lórí yẹn but tẹ bá wo Genesis 25 yẹn náà láti gbà tó ń sọ̀rọ̀ Ismaila ó pe Ismaila lọ́mọ ọkọ ẹ kà láti 25 from verse 1 ní verse 7 of verse 8 ló sọ pé Ismaila ọmọ ọkọ ni fọmọ Abrahamu ni ní oṣù máa lè bọ́ ibẹ̀ kọ́ mọ́ lọ. Genesis wá sọ fún wa pé Abrahamu ti lé Ketura àtàwọn ọmọ ẹ̀ jáde as in ó ti fún wọn lógún wọ́n ti lọ ó wá kó Isaki pẹ̀lú ẹ̀ ẹ máa wo àbòsí bẹ́ẹ̀ máa ń ṣe o. Wọ́n ní gbogbo Bible sọ gbogbo ogun Abrahamu ló gbé fún Isaki irọ́ ni Bible ń pa mẹ́ẹ̀ náà the same Bible náà ni màlá bá débẹ̀ o. Nígbà tá a dé verse 9 ẹ̀ tán lọ́ ti lé jáde tán ti lé kúò lé tí Ismaila àti ìyá ẹ̀ ti lọ tán ríra mọ́ according to ti tàbí ti Jésù wí tán ti lé jáde. Báwo ni Ismaila àti Isaki ṣe wá sin Abraham nígbà tó kú? Ní Genesis 25 verse 9 wọ́n ní Abraham sì kú ní ògbólógbò àwọn ọmọ rẹ̀ Ismaila àti Isaki sì sìn gbọ́n náà ti ní Ismaila tó wá sìnkú àwọn mẹ́fà àtọ̀hún kí ló tọ̀hún kú bàbá wọn ti kú kán wá sí ṣe pé rọ́ ni irọ́ lásán ni pé ìgbà tí wọ́n fẹ́ lọ pa Isaki ni wọ́n pa kò ń ṣe Ismaila táwọn ń claim tàbí ṣe léyá. Ẹ̀gbọ́n ẹjẹ́ àjọ wo kíní critically ṣé Quran clear gan lórí ọ̀rọ̀ yẹn tẹ́bá ọ̀ṣọ́ sọ́fà Quran chapter 37 láti verse 100 to 113 nígbà tí Abrahamu lọ mú àṣẹ Ọlọ́run ṣẹ pẹ̀lú Ismaila ìgbà tó padà dé blessing tọ́lọ́run wá promise ẹ̀ ni pé bó ti dé yìí o ìyàwó ẹ Sarah ó máa bí Isaki ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kan tó bá Isaki ra ẹ̀yin náà dẹ̀ mọ̀ o Christian ló mọ̀ pé tó yẹ pé ibi tí wọ́n ti ń tètè bímọ ni Ismaila bí Isaki ni ó bí ni tí almost 15 years ló gbà lọ́wọ́ Isaac almost 15 years ló gbà lọ́wọ́ Isaac ó bí lọ́mọ ni ọmọ Ismaila ni Isaac according to biblical record
tí Mósè ò mọ̀ ń pa ẹ̀ o tí Mósè ò mọ̀ ń pa ẹ̀ ohun tí mo sọ látẹ̀gbẹ́ Mósè ò mọ̀ ń pa ẹ̀ àmọ́ àwọn tó kọ́ lẹ̀ ibi tí wọ́n ti rí tàn yẹn ìmì ọmọ tí wọ́n ti rí bó kí la fẹ́ lò ní pé báìbù wá sọ̀rọ̀ kan ẹnu ẹ̀wù tí báìbù sọ ní Genesis 22 verse 2, 3, 4 verse 2 gangan lọ̀rọ̀ yẹn wà ó ní Olúwa sì fún Abraham pé mú ọmọ rẹ kan ṣoṣo Áísákì ẹnu ẹ̀gbẹ́ sí làákàyè ọmọ rẹ kan ṣoṣo forgetting that Genesis 25 ní verse 7 to verse 8 ó ti sọ fún wa pé àwọn ọmọ Ismaila ọmọ Abrahamu ọmọ ló pe Ismaila náà ọmọ ló pe Ismail kò ń ṣọmọ àlè ọmọ ọkọ ni ó ṣe máa wá jẹ́ ńgbà tí wọ́n fẹ́ lọ sí sacrifice báìbù á sọ pé mú ọmọ rẹ kan ó yẹ kó tí mo pa àwọn tó kọ báìbù yẹn ni wọ́n dọ́gbọ́n ọbẹ̀ yẹn tí wọ́n pọ̀ méjì lónìí mú ọmọ rẹ kan ṣoṣo wọ́n wá fi Áísákì sí whereas tá a bá lè rí original text yẹn tó bá possible o wọn ò forúkọ ọbẹ̀ rárá tó náà tí ì bí Áísákì nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ tí sì yẹn ṣẹlẹ̀ tọ́mọ ẹlòmíì make sacrifice yẹn wọ́n sì bí Áísákì rárá wọ́n ti bí sacrifice bọ̀ ni Ọlọ́run promise ẹ̀ pé ìyàwó ẹ̀ Sárà òun náà máa bímọ tó wọ́n ti bí Áísákì so àbò tó ṣe bẹ́ẹ̀ ni pé mú ọmọ rẹ kan ṣoṣo kò sí Áísákì nù ibẹ̀ rárá àwọn náà fi Áísákì kún ẹlẹ́yìn tó bá dẹ̀ wò wọ́n fi àpòsófì sókè wọ́n fi Áísákì kún ni Áísákì ò sí ń bẹ̀ ìyẹn ló clear jù torí the word mú ọmọ rẹ kan ṣoṣo ó ti clear Ismail lórí fast kò ń ṣe Isaac but àwọn Jésù bí yẹn ṣe rí gangan nìyẹn ẹ náà lè ṣe research lórí ẹ̀ kò sí problem ẹ já tó wo fídíò eléyìí. inú tá à ń béèrè ẹ jẹ́ sáré fi kan hàn yín. mo ti lákòókò ẹ̀nà ọmọ ẹlẹ́kẹ̀jì ẹ̀nà ẹlẹ́kẹta ẹ̀nà ẹlẹ́kẹrin ẹ̀dúgbò ẹ̀. wọ́n ní ṣe àpọ̀pọ̀ fún ilé ọ̀gbìn. bẹ́ẹ̀ni. ẹ rí i pé bàbá yẹn tún dáhùn pé àbí kì í ṣe bẹ́ẹ̀ ó tún ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni o. fídíò tẹ̀sẹ̀ wò tán yẹn Sheikh Labib ló ṣe mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ bóyá ẹ̀wọ̀n ṣe fídíò ti pẹ́ ní àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ I don't know. ihun tí Sheikh Labib ń sọ ẹ̀ Bible ni wọ́n ń quote òfin bíbélì ni kò ń ṣòfin ìsìláàmù òfin bíbélì kò ń ṣòfin ìsìláàmù Bible ló jẹ́ kó yé wa nínú Deuteronomy chapter 21 láti verse 18 pé tọmọ bá stubborn tó mutí ẹ̀nà tó bá lágídí délẹ̀ tí ó gbà ẹmu àti gbàgbọ́n àta ẹ̀nà ló kó pa ẹ pa Bible ló sọ bẹ́ẹ̀ kò sáyà Kùránì ẹ̀yọ kan tó sọ kò sí rárá mo rò pé ní Sheikh Labib sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí according to Bible ẹ̀yà tó wọlé náà. ọ̀gbẹ́ni àpọ́sù ìwà lọ ń béèrè pé ṣé ejò máa ń bẹ́ ńlé bàbá tiwa ni agbanilójú orúnkún ṣẹ̀jẹ̀ ejò máa ń bẹ́ ni o. The book of Revelation chapter 12 verse 9 ọ̀rọ̀ ejò tí ò yé ọ àwọn farabalẹ̀ ṣàlàyé fún ọ kì í ṣe èébú láì tí kọ́ ṣe ejò lè lẹ́sẹ̀ méjì ó lè lẹ́sẹ̀ mẹ́rin tó fi ń rìn ṣùgbọ́n gbọ́n tó wí ó ní àsìlè dragoni ńlá náà jáde ejò láíláí nì tí à ń pè ní èṣù àti sátánì tí ń tan gbogbo ayé jẹ a sì lè jù sí ilẹ̀ ayé a lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde now a lé dragoni ńlá náà jáde ejò láíláí nì sọmọ pé ó tún paradà báyìí ó wá di dragoni kò tún wá béèrè bóyá ejò tún lè dragoni dragon
lejò yẹn ti padà dà. Ká ní wọ́n pa ejò yẹn ní ọgbà Eden lọ́jọ́ yẹn kò ní lè padà di dragon. Ó ti di dragon báyìí, sóde wọn pé dragon kò síbi tí ó lè fòdé. Bóyá wà tún wá lọ béèrè lọ́wọ́ Google. èyí tẹ̀sẹ̀ wò tán yẹn ẹ pé ó dàgbà pósù ń sọ pé tẹ bá sọ pé ejò ń fẹsẹ̀ rìn bí mi náà ṣe máa ń béèrè pé láti ní àwọn afinú ẹ wọ́ and others. Ẹ̀gbọ́n wa ní wọn lọ ń quote Revelation Revelation ẹ jọ ṣé Jésù sọ̀rọ̀ ń pa dragon yẹn rà ni pé dragon máa ń fò tá à ń sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n bàbá ara irọ́ ni Revelation yẹn pa irọ́ tó jìnnà sóòótọ́ pátá ṣe bá làgàlà sí John lóhùn láni John táwọn ọmọ John tó jẹ táwọn mẹ́tò kọ́ lẹ́yìn wá gbàgbọ́ no now ẹ̀bí ló ń kó Revelation ìwé ìfihàn lẹ́yìn ikú Jésù lẹ́yìn ikú ọmọ lẹ́yìn Jésù Revelation báwo nítàbó sọ yẹn òótọ́ ni ejò ìfẹsẹ̀ rìn rí torí pé Mósè ò mọ̀ nípa bọ́n ṣe kó gbogbo sórí yẹn lẹ̀ bó lọ ṣe ṣépè fún Mósè ò sí ń bẹ̀ àwọn kan lọ gbá torí ẹ̀mí ìmẹ́ tó wà ń bẹ̀ tó jẹ́ pí Ọlọ́run tó ń dọkumẹ́ntì àwọn ọ̀rọ̀ yẹn lẹ̀ fún Mósè tó wọ́n ti bí Mósè ní Genesis náà kò rí Exodus chapter 1 láti verse 1 kanlẹ̀ Mósè ò mọ̀ nípa ẹ̀ torí Genesis Exodus chapter 2 láti verse 1 ti fẹ́ ya Mósè wọ́n ti fẹ́ ya Mósè ẹjọ́ ṣé Mósè náà dọkumẹ́ntì gbogbo kìíní yẹn lẹ̀ ẹ̀gbọ́n èmi náà ń béèrè ni o ẹ̀pẹ́ mi àti 5 and 6 ni wá àìlèjà ẹ má jẹ́ máa gbé kí ní ẹ bí ìjà ẹ má jẹ́ máa gbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ eléyìí náà ẹni tó bá lẹ̀ nímọ̀ ẹni tó bá lẹ́rìí òkì ń jà ṣùgbọ́n ànídìíjà àìlèjà fọlọ́run náà àìlèjà fọlọ́run wọn kà kún sọ òótọ́ tó mọ̀ ni ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí tí àpọ́sù yẹn ṣe fún ẹ má bínú I apologize on his behalf Ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣeun bye.